Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Ọ̀bás TV tẹ́ ẹ̀ ń wò wá tẹ́ ẹ̀ ń gbọ́ wa gbogbo ìgbà inú wa dùn ìpẹ́ wà ìyẹn ní apá abẹ́yẹn tó bá dẹ̀ jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ ẹ̀ ń darapọ̀ mọ́ ìkànnì yìí tẹ́yìn ò tí ì subscribe ẹ jọ̀ọ́ ẹ ṣoore yẹn fún wa kẹ́yìn náà bá wa subscribe sàpà bẹ́ẹ̀ tẹ́ bá ti wá subscribe tán kẹ̀tẹ̀ notification bẹ́ẹ̀ kó lè máa ta yín lólobó gbogbo ìgbà tá bá ti ń fi fọ́nrán ìyẹn sí apá bí kí ni kátà dẹ̀ máa ń gbé wà apá bí láti máa ń tú àwọn orin especially orin Fuji àti àwọn ọ̀rọ̀ tó bá ń lọ ìyẹn ní ìgboro ayé tá ti máa ń gbé yẹ̀wò yẹn náà sọ̀rọ̀ ń pa ẹ̀ òun la máa ń ṣe yẹn ní ìkànnì ti Ọ̀bás TV yẹn ní apá TV ó yá láì ní gbára wa lákòókò ibo là ń lọ lẹ́nu live performance kan lédè tí ọjọ́ ti pẹ́ lórí ẹ̀ gan ti King Dr. Saheed Òṣùpá ṣe ìyẹn níbi ọdún bíi mélòó bóyá bíi 15 or 14 years or 14 years sẹ́yìn ṣá tán pè ní orúkọ ẹ̀ ní Nuclear Weapon ni wọ́n pè live performance yẹn live performance lọ́dà pé 2011 or 2012 ní live performance ni wọ́n ṣe live performance yẹn gbà yẹn nínú ẹ̀ ni wọ́n ti yànnàná sọ̀rọ̀ bí àwọn àgbààgbà àwọn èèyàn tó ń ṣe kànrìn ìyẹn ní ìgboro táyé tí wọ́n bá wọn ṣe ìparí ìjà tí wọ́n bá wọn parí ìjà ìyẹn ìjà láàrin àwọn àti MC ti Olúọmọ tí wọ́n bá wọn parí ìjà gbà yẹn torí pé àkókò ìgbà kan wà jẹ́ pé King Dr. Saheed Òṣùpá àti MC àárín wọn rí bákan àyẹn yẹn kì í ṣọ̀rọ̀ ọjọ́ tèmi ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn ṣùgbọ́n nínú live performance ni wọ́n ti yànnàná àwọn tí wọ́n dá sí tí wọ́n sọ̀rọ̀ ńpa ẹ̀ tí ìjà yẹn fi parí nínú live performance náà ni wọ́n ti kí àwọn èèyàn kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n di àwọn agbègbè kankan tó ṣe ṣàǹkóṣàǹkó káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti kí wọ́n bẹ́ẹ̀ náà ni wọ́n kí nínú live performance náà ni wọ́n ti ṣàlàyé àwọn orin lóríṣiríṣi lẹ́lẹ̀ tí wọ́n ti fi kí MC ìyẹn sẹ́yìn ó yá ẹ má jẹ́ agbára wa lákòókò ẹ yẹ jẹ́ ká máa tún palẹ̀ ìyẹn lẹ́yọ̀ kọ̀ọ̀kan ìyẹn látàpá bí ẹ má gbàgbé pé mo ní kẹ́ bá mi subscribe ìyẹn sí ìkànnì yìí ẹ sún wa ká tẹ̀lé o káwa náà tẹ̀lé gòkè ìyẹn láwùjọ tẹ́ bá dẹ̀ ti ń wò ẹ máa fi kọ́mẹ̀ntì tí ń síbẹ̀ kó lè rìn dáadáa dọ́dọ̀ àwọn èèyàn láti rí wò ó yẹ ẹjá bẹ̀rẹ̀ ìyẹn láti apá bí níbi tí wọ́n ti yànnàná bí wọ́n ṣe bá àwọn tí wọ́n dá sí ọ̀rọ̀ àwọn àti MC Olúọmọ tí wọ́n bá wọn parí ìjà ó yẹ ẹjá bẹ̀rẹ̀ ìyẹn látàpá bẹ̀ náà. Àkànní kan náà ó sọ pé kò sí ìjà Àkànní ló kọ́kọ́ pè mí o wọ́n ní sáré bí mi sáyé ìdè ọmọ orin ìjà ti tó báyìí ó ti tó báyìí mo ní yẹn sà. ìjọ kejì sani máa jà sọlá ó ní ọ̀rẹ́ Láyìndé o Musiliu MC Òṣùpá gbàgbé ẹ má jà. ó náà ilẹ̀ ti gbọ́ ń bẹ̀ àwọn tí wọ́n bá wọn dá sí náà wọ́n dárúkọ àwọn péréte láàrin àwọn tí wọ́n bá wọn dá sí nígbà náà nígbà tí ìjà gbóná tí wọ́n ní ẹ yẹ parí ìjà yìí bẹ́ẹ̀ ṣe wáyé méjèèjì ọ̀rẹ́ ni ẹ parí ẹ jẹ́ kí ìjà lọ rí sinmi lẹ́yìn ìgbà yẹn wọ́n wá ṣàlàyé wọ́n yàn án pé àbámọ̀ tàbárọ̀ ọmọ tó fẹ́ ṣe kíní kan àwọn èèyàn wà lẹ́yìn àwọn tí wọ́n jẹ́ igi lẹ́yìn ọgbà wọ́n wá bẹ̀rẹ̀ sí ní dárúkọ àwọn èèyàn lóríṣiríṣi ẹ jẹ́ kọ́kọ́ lo ibi tí wọ́n ti kí Ìgbòho ṣá ìyẹn Sunday Ìgbòho ìyẹn lápá bí ẹ jẹ́ kọ́kọ́ lo bẹ̀yẹn náà wọ́n rèé. Ìgbòho sọ́dọ̀ jíjẹ́ máa jà sọ́la èèyàn mi ò ṣàlì èèyàn kún bí adé o èèyàn kún bí adé sẹ́rí ìfìdí mo ṣe èèyàn lùkù mọ́bì ní gbogbo òṣùrù lé èèyàn tó bá yí jáyà ní gbogbo ìdí òru èèyàn kún lè bọ́ọ̀lì ní gbogbo Èkó títí wà lọ́nà àwo dàún mọ́lẹ̀ kò sọmọ náà tó lé ní kí n fò kí n ṣó ọba ti fọwọ́ sọ̀yà pé kò sí ìwé lè máa lọ. ó náà lẹ ti gbọ́ lápá abẹ́ wọ́n wá dúró síbẹ̀ wọ́n tún gbìyànjú ìyẹn láti tún kí àwọn èèyàn kọ̀ọ̀kan jẹ́ pé wọ́n di àwọn ìgbìnú àwọn ààyè kọ̀ọ̀kan mú ìyẹn ní ìpínlẹ̀ Èkó ẹ fẹ́ gbọ́ àbí ẹ má gbàgbé láti bá mi subscribe jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé mọ̀ pé yẹn náà ló máa ń wọ lórí láti máa ṣiṣẹ́ ìwádìí yẹn tẹ̀síwájú ìyẹn lórí àwọn orin àti àwọn live performance tó ti pẹ́ tó ti jáde ó yá látàpá abẹ́ yẹn mo ní wọ́n tún kí àwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n di àwọn ìgbìnú òbí kọ̀ọ̀kan mú ìyẹn ní ìpínlẹ̀ Èkó àti káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ó yẹ jẹ́ tó fún yín nìyẹn náà ká tún jọ fètí wò yẹn kó tó di pé a máa bọ́ síbi tí wọ́n ti sọ̀rọ̀ nípa àwọn orin tí àwọn ti fi kí MC Olúọmọ ó yẹ jábẹ̀ yẹn látàpá bí. ẹ̀yin ọgbẹ́ sókè lẹ́ẹ̀kan kò síbi tá a fẹ́ lọ Nàìjíríà yìí Ìgbòho bẹ́ẹ̀ tẹ́ ẹ bá bẹ́ sókè lẹ́kọ̀ọ́ àwọn sẹ́rífì bẹ́ẹ̀ tọ́ba ìjáyà tọ́ba ń bẹ̀ ní ibẹ̀ tọ́ba bẹ́ẹ̀.
ẹ̀lùkù mọ́bí ìlùkù sùúrù lérè tẹ́ bá bẹ́ gbogbo sùúrù lérè pátápátá. ṣètúbọ̀ sọ́lọ̀ wọ́n ní mú ṣe yá ìjìnà tẹ́ bá bẹ́. bọ́túbọ̀ lọ́sọ̀dí ọlọ́mọ wà ń bẹ̀ àti já yín dànù báyìí ẹ má kílísì mọ́mọ́. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíà máa béèrè pé ta ni ó ń bá rẹ pé a ti já yín kúrò ń bẹ̀ ẹ má kílíǹsì mọ́mọ́ ọ̀rọ̀ sí ń bẹ̀ fọjọ́ tèmi ẹ má jà mọ́rọ̀ lọ́bẹ̀ nítorí tá a bá tún mọ́rọ̀ lọ́bẹ̀ ó máa dàbí ìgbà tá a bá fẹ́ ẹ má jà mọ́rọ̀ lọ́bẹ̀. ok lẹ́yìn ìgbà yẹn ni wọ́n wá ṣàlàyé àwọn orin kọ̀ọ̀kan lẹ́lẹ̀ tí wọ́n fi kí MC Olúọmọ láwọn orin tí wọ́n ṣe fún wọn tí wọ́n pè ní item ìyẹn fún MC Olúọmọ. Ó yẹ jẹ́ ká máa mú lẹ́yọ kọ̀ọ̀kan tá a bá ti ń mẹ́yọ kan màmá àka ìpò dé ní ó dàbí bí item mẹ́ta àbí mẹ́rin ni wọ́n kọ nínú live play tí wọ́n láwọn fi kí MC Olúọmọ. Ó yá àkọ́kọ́ rèé ẹ jẹ́ àkọ́kọ́ fẹ́lẹ́ ilẹ̀ àkọ́kọ́ gbélé náà ń bọ̀ aha ó yá ẹ jẹ́ ń ṣe ilẹ̀kẹ́. mo ti kí Musiliu láàlú mọ́lẹ̀ ṣẹ́rí tó fi dì sẹ́yìn o ẹ̀yin wèrè òní national anthem ẹ̀yọ̀ kan péré ẹ̀rí. mo ní Musiliu mi ẹrù níyọ̀ o torí kò ṣe bá ní dandan ṣáde káfíyọ̀ sọ́bẹ̀ torí Musiliu ìlú kan ní ṣẹ́rí kókó gbajúgbajà ṣálóhùn star ní Súlẹ̀ náírà mo George Bush ọmọ ayé ní 90 ọba Aṣọ́adé àtàláyọ̀ pẹ̀lú pàbí kàmọ́lì bọ́ọ̀sì lóṣòdì kó máa yé òun ṣòdì odò kò láwọn eléyìí iná gbogbo Ọ̀ṣọ́dì ga. mo ní kò sàbà lóṣòdì o kò sọ. ìyẹn jẹ́ number one àbí ó yá láti jẹ́ fún yín ní ẹlẹ́ẹ̀kejì láì ní gbàrà lásìkò nítorí pé mi fẹ́ kí fọ́nrán ìgùn jù ó yá ẹ jẹ́ kí n fún yín ẹlẹ́ẹ̀kejì yẹn rèé látàpá bí ẹ jẹ́ kí n sílẹ̀ láti bí i lọ òun rèé. mo ní kò sàbà lóṣòdì o kò sọ́bà lóṣòdì yẹn fún Olúọmọ ló wà Olúọmọ Musiliu tó láwọn ìjòyè èèyàn kókó káríyà àti pé ìtúkàdó ni bàbá ọba. ó yá ẹsẹ̀ yẹn méjì ó di méjì àbí ó yá jẹ́ kí n tó fún yín ní mi ẹ̀yà tó fún yín lélẹ̀ mo ń bọ̀ ok ó yá ẹ̀jẹ̀ fún yín lélẹ̀ sí kẹta lélẹ̀. mo ní àti dáde kìnìún kò ṣàyẹ Elédùmarè MC bàbá ẹnu jọbí èèyàn Koko Zaria Kádírì kàdó ìtú Àjànàkú fojú ṣàìwò ọ̀bọ yìí ṣùgbọ́n nísẹ̀yìn wọ́n ti wá padà tọrọ àfún àtọrọjẹ láàyè ló bá dé tó síbẹ̀. mo mọ̀ pé gbogbo àwọn gbólóhùn tó ń jáde nínú orin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa bí mi pé kí ni gbólóhùn yìí fẹ́yìn tó yẹ pé ẹ̀ bá mọ̀ ẹ jẹ́ n sáré yànnà náà ẹ̀ báyìí lásìkò ìgbà tí orin yìí jáde àsìkò ìgbà yẹn ló jẹ́ pé ó bọ́ sí ìgbà tí ojú ogun le ìyẹn láàrin King Dr. Saheed Òṣùpá Alhaji Wasiu Alabi Pasuma àti K1 The Ultimate ìyẹn láyé ìgbà ó ṣe Arábámbí kò ṣe Arábámbí ìtàn yẹn ti pẹ́ ọ̀rọ̀ pọ̀ ń bẹ ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ mú lọ́mú kan mọ́mọ́ mú wá fẹ́yìn tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ̀ ń gbọ́ live play yìí tẹ̀ wá ń gbọ́ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó ń jáde bẹ́ẹ̀ mo ṣe sáré mu wá lóní belenja ìyẹn láyé ìgbà yóò ti pẹ́ gan ẹ̀mẹ́kún mo ní live performance símọ̀ lè ó máa ti over 13 years dáadáa lọ́dọ̀ rẹ̀ pé 2011 2012 gangan ni ó jáde ó yẹ jẹ́ fún yín ní ẹlẹ́ẹ̀kẹrin níbi tí wọ́n ti yànnà bí wọ́n tún kọ orin míì tí wọ́n tún fi kí MC Olúọmọ ó yá ẹgbà àwọn tún rèé. mo ní ibi tẹ́kùn bàbá sí ẹ̀rọ̀kọ tó kọjá bẹ̀ àdọ̀ bẹ̀ síbẹ̀ ni ẹ̀wọ̀n àwọn MC yẹn máa káàdó oṣù yìí tú. ọ̀rọ̀ tiẹ̀. ok ìyẹn nìyẹn àbí ìkan tó wá wà tó yẹ pé wọ́n kọ
tí wọ́n ní láyé ìgbà yẹn tí Ọ̀ṣọ́dì ń gbóná, láyé ìgbà tójú ogun Ọ̀ṣọ́dì le gidi gan, òun làwọn ṣe yẹn. Ó yẹ jẹ́ kí n fún yín nìyẹn. A ní láyé ìgbà tójú ogun Ọ̀ṣọ́dì gbóná gidi gan, òun làwọn fi yẹn kí MC ìyẹn nígbà yẹn. Òun rèé, ó yẹ gbà. mo tún kọrin wípé kí ló dé. mo kọrin kí wọ́n kí ló dé. ìgbà tí wàhálà Ọ̀ṣọ́dì ti fẹ́ pọ̀ ni mo ṣe kọrin kí ló dé. mo ní sọ́ọ̀bì kálukú ló ń ṣe tiẹ̀. gbogbo pàtẹ́rì lówó lọ́wọ́. nígbà yẹn mo lọ́lọ́lá ju òbí inú. àwọn ní lion. ìgbà tí kìnìún wá ń ṣe tiẹ̀. àwa lẹ́fẹ̀ẹ́ kó ló láàjù lẹ́jọ́. irọ́ ni kò lẹ́jọ́ nú. Ìyẹn nìyẹn bẹ́ẹ̀. Ó yẹ jẹ́ n fún yín lẹ́yọ̀kan èsì kí n fi lè fi ṣe èèní sí kí n fi parí ẹ̀ lápò abẹ́. Nínú ilé náà tuntun tẹ̀síwájú ìyẹn nípa kíkí MC Olúọmọ lára ẹ̀mí tí wọ́n fi kí MC Olúọmọ òun lélẹ̀. Ó yẹ jẹ́ kí n tún sílẹ̀ kẹ́tún gbọ́ ìyẹn látàpá abẹ́ yẹn. Òun rèé. tí mo ní mo kọrin Musiliu MC. èèyàn kókó tún kàdóso kan náà. mo ní bí mo ṣe kí wọn náà ṣe rí tó mo ṣe rí ṣe onídúró. ìyẹn nìyẹn ó jẹ́ bó ṣe jẹ́ ìyẹn lápá abẹ́. Ẹ má gbàgbé pé orin tá a gbé yẹ̀wò àti àwọn nǹkan tá a yọ jáde ńbẹ̀ òní nuclear weapon lélẹ̀ tí King Dr. Saheed Òṣùpá tí wọ́n gbé jáde bíi 2011-2012 live performance ni lélẹ̀ tí wọ́n ṣe ń gbà ẹ̀ ń bẹ̀ náà ti yànnàná báwọn ṣe kí MC Olúọmọ. Ọ̀dà tẹ́ bá gbádùn fọ́nrán yìí tún jẹ́ àjọ pàdé inú fọ́nrán mi, ṣùgbọ́n tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ ẹ̀ ń bá ìkànnì pàdé ẹ má gbàgbé èèyàn láti bá wa like kẹ́ comment kẹ́ ẹ ṣe kíni kẹ́ subscribe. Ẹ ṣé gidi gan, a nífẹ̀ẹ́ yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà ṣe nífẹ̀ẹ́ wa ìyẹn lápá bí. Ẹ jẹ́ kọ̀dé nínú fọ́nrán mi láìpẹ́ láì jìnnà látàpá bí ńkọ́ mo sọ pé ó dàbọ̀.